Akínyìn ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin èèyàn ìlú níbi gbogbo tí àti láǹfààní láti máa wòran ètò gbàgede ìlú níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà. Abala ọ̀rọ̀ tó kẹ̀yìn aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n náà ni a kalẹ̀ sí níbi tí a ti ń gba àwọn àlejò àwọn alámẹ̀tọ́ láwùjọ ìlú ni a sì ń gbà lálejò lórí ètò yìí bí ìṣe wa. Nítorí kókó ta fẹ́ pẹ̀kẹ́lù lónìí, kókó tó kàn yín, tó kàn wá, tó kàn gbogbo ẹni bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ti ń bẹ lórílẹ̀‐èdè ibòmíì, gbogbo ẹni kókó ta fẹ́ pẹ̀kẹ́lù lónìí tó kàn o. Ṣùgbọ́n kí n tó máa bó kókó rẹ̀ lójú bí èpo ẹ̀wà, ẹ jẹ́ máa kí àjò wa káàbọ̀ sí ilé agbára yìí lónìí. Àwọn ní ọ̀gbẹ́ni Olorunfemi tí wọ́n jẹ́ alálàyé àwọn ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ. Àlejò wa kí n yẹ káàbọ̀ sórí ètò gbàgede ìlú lónìí o. Bàbá dípò ẹ ṣe ẹ kú dédé wò yín o. ẹ ṣe ó tọjọ́ mẹ́ta. ẹ ṣeun àpò orílẹ̀-èdè Nàìjíríà o. ọjọ́ méjì mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú o. Adẹ̀kú 500 naira per litre ráì. Ó lágbára. ọmọ ìjọra lónìí kó ló ṣàánú wa. ẹ̀dùn kan bá ṣèyí fún mi báyìí. gidi. ọ̀rọ̀ ti wá di pé ká fún ní owó tá a ti ń fún tẹ́lẹ̀ tó ti ń mọ́nẹ́jì ẹ̀ bẹ́ẹ̀ ni o. kò sí mánéjì. 2,000 naira ti fi mọ́nẹ́jì ẹ̀fọ́ rẹ̀ báyìí. èyí ti ní í ṣe wòrò wẹ́rẹ́ tí ń sawẹ́wà báyìí pé kò bọ̀ wá kò tó sí bọ̀. ní kankan tí ó dé. ọmọ mọ́nẹ́jì rẹ̀ ni o. kó ló ṣàánú wa ni. gbogbo ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ owó ìrànwọ́ tí wọ́n yọ kúrò lórí epo náà ni a ṣe lọ gbé àlejò wa wá lónìí. Torí wọ́n níbi ẹrù bá kòkè tó sì kanlẹ̀ ó ní nǹkan àìgbé kà. Ṣùgbọ́n irú odò wo ni orílẹ̀-èdè Nàìjíríà tá a dọ̀rùn lásì tí ò tí ì yé kálukú wa ń bẹ àárẹ̀ láṣẹ ní ká kẹsẹ̀ wọn lámẹ̀tọ́ láti wá bá a pẹ̀kẹ́lu ọ̀rọ̀ tó kàn yín tó kàn wá tó kàn gbogbo ènìyàn tí ń bẹ láwùjọ ilẹ̀ yìí. Ọdún mẹ́jọ ni ajagun gbébọn ti ààrẹ Muhammadu Buhari tó lò lórí oyè. Ní gbogbo ọdún mẹ́jọ ọ̀hún I assure you ẹni sọ lórí àléfà títí tó fi lọ. Ó assure wa ni kí ni tó mọ I assure you pé mo fi dá yín lójú pé nǹkan ó da nǹkan ó rọgbọ nǹkan ó tòrò gbogbo ilẹ̀ ló sọ fún wa. Ṣùgbọ́n ààrẹ Buhari ó wakọ̀ orílẹ̀-èdè Nàìjíríà débùté kòròfo ó sì ṣílẹ̀kùn gẹ́gẹ́ bí awakọ̀ ó bọ́ọ̀lẹ̀ ó sì bá tiẹ̀ padà sí Daura kó tó di pé ààrẹ tuntun Bọ́lá Tinubu ó tún wá bọ́ sí di steering ọkọ̀ ọ̀hún. Ibi tí wọ́n ń wakọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ sí báyìí kò tí ì sẹ́ni tó lè sọ pàtó. Kálukú ń sọ lọ́tún kálukú ń sọ lósì lẹ́sìn wá wò pé ó dá o ọ̀rọ̀ subsidy tí wọ́n fàyọ fòrókò lórí epo ni ó sún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dé ìpele tá a wà yìí. Kó tó di pé ààrẹ kò lórí àlééfà yan ààrẹ Buhari ló ti ń lọgun pé òun ó yọ subsidy ọ̀hún. Láyé Goodluck Jonathan ni ọ̀rọ̀ subsidy ti gbòde kánrin ẹni tó di awuyewuye lọ́tún awuyewuye lósì tí àwọn kan tiẹ̀ sọ́ngbà náà pé kò sí ti ń jẹ́ subsidy pé òjé ni òfojó kejì ọjà. Ṣùgbọ́n nígbà tí àwọn tó ní kò sí ti jẹ́ subsidy ń gorí àlééfà wọ́n rí pé subsidy wà pé nǹkan kan jẹ́ subsidy. Ààrẹ Buhari sì ṣe ìlérí pé òun ti san subsidy o bí ó bá di oṣù keje ọdún tá a wà yìí ni àwọn ò ní san subsidy ọ̀mọ́. Ìtumọ̀ rẹ̀ ni pé títí di oṣù kẹfà wọ́n ti san. Ṣùgbọ́n láti oṣù kẹfà ni gbogbo aráàlú ti ń jìyà ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo ọ̀hún. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ìjọba sọ pé òun san subsidy fún wa 195 naira lépo 200 náírà ó dín 5 ní àárín epo. Àwọn kan ń ta tiwọn jù bẹ́ẹ̀ lọ 200 náírà ò lé 20 200 náírà ò lé 50 táwọn kan ń tà. Ṣùgbọ́n 200 náírà ó dín 5 tí gbogbo à ń pariwo kó ti pọ̀ jù. Nígbà tí wọ́n sọ wípé wọ́n ti tún wọ́n yọ subsidy báyìí òun ni ó ti tún di 500 náírà ó di 800 naira ó di 700 naira. Ṣùgbọ́n báyìí orí 500 ẹ̀ làwọn onílé epo tó fẹ́ràn aráàlú
tí wọ́n á gbé sí báyìí ọ̀rọ̀ ìwà rọ̀ mẹ̀kúnnù lójú o àmọ́ tó kàn yìí tá a ṣe láṣẹ ní ká gbé àlejò wa wá ọ̀gbẹ́ni Sam Olórunfẹ́mi ọ̀rọ̀ ní bẹ́lẹ̀ yóò gẹ́gẹ́ bí lámẹ̀tọ́ láwùjọ ojú ò lè fi gbogbo ọ̀rọ̀ tí ń jàrìn nílẹ̀ yìí. bàbá JP ẹ ṣe lẹ́ẹ̀kan sí i ṣe mọ̀ wípé nígbà tí ààrẹ tí ó ṣe wọlé sólẹ̀dẹ̀ Nàìjíríà ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tó ń sọ nílùú Àbújá ọ̀rọ̀ pọ̀ tó ń sọ ṣùgbọ́n dàbẹ̀ ni pé ọ̀rọ̀ kan ló fi kárí gbogbo ọ̀rọ̀ tó ń sọ tó ń jà yànrìn ìfá àtàbáníkàwọ̀ tó ń sọ wọ́n sọ lórí ọ̀rọ̀ àìsààbò wọ́n sọ lórí iṣẹ́ wọ́n sọ lórí ètò ọrọ̀ ajé wọ́n sọ lórí ètò ọ̀gbìn wọ́n sọ lórí ètò ìṣúná gbogbo ẹ̀ lọ ṣùgbọ́n dàbẹ̀ ni pé subsidy is gone tí bàbá fẹ́ ní balẹ̀ ní Àbújá ní ó dàbẹ̀ ni pé òun náà ló ṣe kò kárí àlùwàlá gbogbo ọ̀rọ̀ tí ààrẹ sọ nígbà yẹn ṣùgbọ́n táwọn oníkà wo bàbá JP táwọn oníkà bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ṣe ìpolongo ètò ìbò mo fẹ́ di ààrẹ a di pé pípọ̀ jù láàrin ọ̀hún sọ́gbọ́n fẹ́ di ààrẹ yẹn gbogbo wọn ló fẹnu sí pé a gbúdọ̀ yọ subsidy pàtẹ́ báwo gbogbo campaigns wọn pátápátá gbogbo wọn ló sọ Àtíkù Abubakar sọ Bọ́lá Tinubu sọ Adébáyọ̀ sọ Òbí sọ gbogbo wọn sọ pé a gbúdọ̀ yọ owó tí à ń ná sí orí owó epo ní orílẹ̀-èdè torí pé ìdí ni wípé ṣe rí kò ń ṣe ìfá àtàrí bàbá ṣe láti bẹ̀rẹ̀ sí ṣe subsidy subsidy dẹ̀ ni wípé bóyá ṣe rí ibi tí wàhálà tí wọ́n wá ni wípé a ní ibi tá a ti ń fọ epo lórílẹ̀-èdè Nàìjíríà ìfá àrítóbi mẹ́rin tí a bá wà tán à ń tà fọwọ́ kan wọ́n á kó lọ òkè òkun bí a fún àpẹẹrẹ a wà níbí a tà fún ọ ní náírà 5 fún àpẹẹrẹ ni o wọ́n rà lọ́wọ́ wa wọ́n kó lọ òkè òkun wọ́n fọ̀ ọ́ wọ́n tún ṣe ìfàtẹ́bàdàn wo tá a pè ní kúùdù ní mo kí n sọ Yorùbá kúùdù yẹn ẹni pé èròjà bíi mẹ́rin ló fẹ́ wà bẹ́ẹ̀ a rí pẹtiró a ní dísù a ní kẹrosíìnì a máa pè kàn ní jet A1 epo ọkọ̀ òfurufú jet A1 la máa ń pè mẹ́rin la máa rí so ńgbà tá a bá dẹ̀ tàbí àtàní náírà 5 fún àwọn tó ń wà á àwọn tó ń ṣe wọ́n kó lọ kòkó wọ́n lọ fọ́ ńgbà tá a máa kó padà fún wa ẹni wípé kò sẹ́ni tó ń ṣòwò ṣọ́ọ̀tì bí iye tí a tà ní náírà 5 kò ṣeé ṣe pẹ̀lú gbogbo owó tó ti ná tó ti fi fọ́ kó tún ta padà fún wa ní náírà 5 ó ṣeé ṣe bí a kọ́ da padà ní náírà 10 so nígbà tó ń bá da padà ní náírà 10 ìjọba wa wò pé àwọn ará ìlú ọ̀pọ̀ olúwo ìfọ̀wọ́ ọwọ́ orí kìíní kan kò yẹ ká tún gbé wàhálà lé àwọn ará ìlú lọ́rùn ó yẹ ká jẹ́ kíkiri kí ó lọlẹ̀ ìdí nìyí tíjọba sọ pé ókè o àwa ní máa tà ní náírà 10 yẹn fẹ̀yìn ará ìlú o ní àpò ara wa àwa ìjọba àwọn máa ya àwọn owó kan sọ́tọ̀ tó pé ká fún ọmọ bá yín san díẹ̀ nínú ẹ̀ bóyá náírà 10 jẹ́ kí ẹ máa san ará ìlú ẹ̀yẹ ṣáà máa san bíi náírà 2 náírà 8 tó kù lórí lítà kọ̀ọ̀kan àwa ìjọba àmọ̀mọ̀sán fún ẹ̀yìn ara ṣé ẹ rí atọ́kùn tábáníkàwò láti bẹ̀rẹ̀ ó jẹ́ ohun tí ó dáa ní àpò ìjọba ṣe ló dàbí bàbá sí ọmọ tí bàbá bá bí ọmọ tí ní stage kan bàbá sì máa wò pé òun ní ẹkọ sì máa ṣe kan báyìí fún ọmọ pé ọmọ ò tí ì tójú bọ́ ọmọ sì wà lábẹ́ àkàtà òun láṣẹ fún lóúnjẹ lásánwó iná so ohun tí ìjọba rò nìyẹn ṣùgbọ́n nígbà tó wá dé stage kan àtọ́kùn ó wá dàbẹ́ ní pé àwọn kan wá ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí pé ókè owó tí a yà sọ́tọ̀ yìí o tí a sọ pé a fi tí ìjọba yà sọ́tọ̀ o láti máa ṣe wọn ará ìlọ́wọ́ owó yẹn wá ń lọ síbi tí ó yẹ kí ó lọ má àwọn kan ló wá ń kó owó yìí sí àpò ṣe rí subsidy ṣe mọ̀ pé wọ́n sọ kan pé corruption wà ní subsidy ṣe rí corruption yẹn àtọ́kùn kì í ṣe pé ọkàn ṣáà ń kó owó raw cash sí àpò wọn báwo ló ṣe ń ṣe corruption yẹn ìtumọ̀ corruption yẹn ni pé bẹ́ẹ̀ ní ọjọ́ bẹ́ẹ̀ ní èdè bẹ́ẹ̀ bá bí 100 million barrels epo ló wọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo 100 million barrels yẹn ó ní iye tí ìjọba ń san lórí lítà kọ̀ọ̀kan láti subsidize now bẹ́ẹ̀ about 100 million barrels yẹn ìjọba ti subsidize gbogbo ẹ̀ fún wa tán pé ó kó epo yìí á ti san owó lórí ẹ̀ o ẹ̀yin ará ìlú díẹ̀díẹ̀ ni kí ẹ máa san o àwọn tí ó wà ní ìgbẹ́ni ṣe epo yẹn ẹ wá rí i pé
epo tí ó yẹ kó kó fún ará ìlú wọ́n á wá rọra kó wọ́n á kó díẹ̀ lára wọ́n á wá kó padà sí àwọn orílẹ̀-èdè kan tí ó súnmọ́ wa tẹ́ bá bẹ̀rẹ̀ orílẹ̀-èdè yẹn tẹ́ bá wo Benin Republic tẹ́ bá wo Niger Republic tẹ́ bá wo Cotonou tẹ́ bá wo àwọn orílẹ̀-èdè bíi àwọn Chad yẹn ẹni pé àwọn tí ó mú létí orílẹ̀-èdè Nàìjíríà yẹn tí a bá ń ta epo orílẹ̀-èdè Nàìjíríà ní bíi 190 naira per litre tí ẹ torí pé ọ̀hún kò sí pẹ̀lú àtọ̀ ní ọ̀hún wọ́n á máa ta ní about 300 to 350 per litre so àwọn tí ó ń jí epo tí ìjọba ti sanwó lé lórí tí wọ́n jí kó yìí wọ́n wá kó lọ àwọn ilé ìtọ́ pé ó gbé owó lórí tó ti ń tà á tán bá ti ń tà fún wọn iye tó bá rí ilẹ̀ nígbà yẹn tí ó yẹ kó tún máa wọ àpò ìjọba tó ní pé ìjọba ti sanwó lórí epo tó kó lọ yẹn owó yẹn á máa wọ àpò wọn ibi tí subsidy corruption ibi tí ó ti bẹ̀rẹ̀ yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà o tí ẹ bá dẹ̀ wo subsidy corruption yẹn àtọ́kù kò ń ṣe fún àwọn ará ìlú lásán àwọn tó yẹ pé wọ́n súnmọ́ ìjọba ṣe rí a lè sọ ọ̀rọ̀ tèmi léyìí o kò ní sọ̀rọ̀ bàbá JP o kò ní sọ̀rọ̀ arábìnrin ṣe fún mi kò ní sọ̀rọ̀ KAFTAN tẹlifíṣàn o ṣe rí ọ̀rọ̀ jíjí epo gbé lọ sí ibòmíràn wọ̀nyí ṣe rí àwọn custom máa ń pa ẹ̀ o ọ̀rọ̀ tèmi ló sọ yìí ọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ kí àwọn èèyàn kan rí pé èmi gangan mo sọ ọ̀rọ̀ yìí àwọn custom officers wọ́n mọ̀ nípa ẹ̀ o àwọn navy àwọn ọlọ́pàá ojú àgbàmì torí pé tẹ́ bá wo epo tó gbádùn Nàìjíríà kò ń ṣe ọkọ̀ bàálù ló ń gbé epo wá ọkọ̀ tá a mọ̀ sí ship àwọn ló ń gbé epo ẹ̀ wọlé ọkọ̀ ojú òkú àwọn ọlọ́pàá tẹ́ bá dẹ̀ wo armed forces wá pé oríṣiríṣi àwọn dàbíyàgbé orí ilẹ̀ wà àwọn tó ní òkè wà àwọn tó ní òfurufú wà àwọn tó ní omi wà ṣẹ́yìn táwọn ojú omi yẹn àwọn ló ń sọ gbogbo ẹrù tí ó ń wọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà bóyá ọ̀rọ̀ epo ní o bóyá ọ̀rọ̀ mọ́tò ẹ̀kọ́ mọ́tò wọlé ní gbogbo ọ̀rọ̀ ìbára ti ń gba òkè òkun wọlé àwọn ló wà ìjà so gbogbo ọ̀rọ̀ yìí àtọ́kù àwọn ló ń sọ fún gbogbo wọn láàrin àwọn ọ̀bàyé díẹ̀ láàrin wọn àwọn ló ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí ó ń jí epo wa wà láti tẹ́ bá ti kó dé láti dẹ́pọ̀ tó dẹ̀ ń kó padà lọ sí àwọn ìletò kan so gbogbo corruption wọ̀nyí àtọ́kù and ọdún lọ ọdún wọlé ìjọba ń wọlé ṣẹ́rí kìíní yìí èmi Jonathan mo dọ́gba tí ẹ sọ nígbà Jonathan rí ní ọdún 2011 2012 ẹ wà pé 2011 2012 pàápàá January 2012 òun ni ààrẹ ìṣèjọba bẹ́ẹ̀ jẹ́ tàbí àbúrò sábẹ́ jẹ́rìí báyìí òun ni ó kéde nígbà yẹn Jonathan pé òun máa yọ owó ìrànwọ́ orí epo nígbà yẹn sọ́sìdì lọ́dún tuntun èmi là ń ta epo nígbà yẹn epo nígbà yẹn bí àwọn àmì something naira per litre ó ní ìfẹ́ gbẹ̀lẹ̀ bí i 200 àbí 100 something tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fárígá nígbà yẹn pẹ̀lú ààrẹ tó ṣẹ̀kú lórí àdúgbà ìgbà yẹn ó pẹ̀lú àwọn tó ṣe ìwọ́de pé irọ́ ni pé kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ pé ìjọba ṣe kíní kan ni pé ìgbà tipá tó ṣe ìwọ́de tó ń jáde ìgbà yẹn a rí agbára àwọn ará ìlú tí a mọ̀ sí sovereignty of the people of Nigeria wọ́n jáde in fact ìpolongo yẹn wọ́n tàbí sí occupy Nigeria nígbà yẹn tó ń ṣe ìpolongo káàkiri tó pé ìjọba Jonathan nígbà yẹn kò rí ohun tó lè ṣe ni pé kí ó dá padà sẹ́yìn pé ó ẹ̀fẹ́ kí n yọ pé ó lè ní ipò ẹ̀dá padà ẹ̀kú òbí àti ẹ̀bá dẹ̀wò nígbà tí wọ́n á nọ nígbà yẹn ìgbà yẹn ni Adesibọ́dù Eke òun ni Minister of Petroleum Resources nígbà yẹn nígbà tó ń kó bẹ́ẹ̀ mú rántí dáadáa epo padà sí 89 naira per litre that was in 2015 exchange dollar to naira nígbà yẹn around less than 150 to our exchange rate nígbà yẹn ẹni pé nígbà tí ìjọba tí ó kù náà wáyé ní 2015 ohun tí a rí nígbà yẹn ni wípé wọ́n gbé owó epo náà kì from 80 something naira to 170 naira per litre wọ́n wá sọ pé ṣe bẹ́ẹ̀ sọ pé kò sí subsidy nígbà yẹn wọ́n lọ́ fẹ́ gbọ́ ẹni pé tẹ́ bá wo ìṣèjọba tó lọ yẹn bí ọ̀nà bíi mẹ́ta mẹ́rin lọ́ fi gbé owó lé orí epo ní ìṣèjọba ààrẹ Muhammadu Buhari so àwọn á rí i pé owó epo tí a ń san yìí wọ́n rẹ̀ pé èèyàn kan ń fi owó ṣe àbúlálejò ni wọ́n rẹ̀ ní pé èèyàn kan ń fárí apá kan dá apá kan sí nígbà tí ìjọba bá ń san about 400 million naira every month láti san owó èrí lórí epo lóṣooṣù yìí èmi sọ pé ní ọdọọdún ní oṣooṣù atọ́kùngbájú sọ̀rọ̀ lọ́ba yìí ìjọba sì ń jẹ NNPC about 2.something trillion naira torí pé subsidy yẹn NNPC ló àwọn ló ń fowó àpárá wọn tó generate náà fi sábà yẹn fún ìjọba náà nígbà tí ọba ná owó tùrùtùrù yìí pé òkè o
subsidy o àfẹ́ kí ìyá jẹun ará ìlú o torí pé tábà ní ká wò ó èyí tó yà wípé àwọn èèyàn ń lò jù ọ̀dọ́ àwọn èèyàn ń lo gáàsì o àwọn èèyàn ń lo dísù o àwọn èèyàn ń lo epo ọkọ̀ ojú omi ṣùgbọ́n tábà ní ká wo eléyìí tí consumption rẹ̀ tó high jù èyí ni pẹ̀tìró tó bá rà sọ́kọ̀ wàá rà sí machine bó rà sí machine wàá rà sí kẹ̀kẹ́ bó rà sí kẹ̀kẹ́ wàá rà sí generator àrà amúnáwá so ó túmọ̀ sí pé kò sí ará ìlú bí a olókọ̀ o bí a olókọ̀ o gbogbo wa là ń lo pẹ̀tìró so ó dàbẹ̀ ni pé àwọn tó ń lo pẹ̀tìró yẹn ó pọ̀ ju àwọn tó ń lo ohun àlùmọ́ọ́nì tó kù lọ now nígbà tí ìjọba ń san about 400 million naira every month fún subsidy ẹ wá sí ìwé ẹ̀bẹ̀ yẹn láti oṣù kìíní títí dé oṣù kejìlá wọ́n dàbẹ̀ ni pé about 80% owó yẹn àtọ́kù àpò àwọn kan ṣé ẹgbẹ́ àwọn táwọn sọ yìí mo ti sọ kò ń ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásán àwọn tó yẹ pé ọ̀rọ̀ epo yìí oyè ẹni àwọn tó súnmọ́ ìjọba àwọn tó súnmọ́ òkè àwọn tó yẹ pé ọ̀rọ̀ ìṣèjọba yẹn oyè àwọn tó yẹ pé wọ́n máa bá ṣe lè mú àwọn tó wà ní ẹnu ibodè láti lè gbé epo kọjá ṣé rí epo wọ̀nyí àtọ́kù kò ń ṣe kẹ́tẹ́ lè dì sínú ọ̀rá pé yẹn pé tó jáde kò yẹ kẹ́tẹ́ pé yẹn lè kó sínú àpò pé yẹn lè gbé jáde about bí àwọn tankers ló ń kó epo yẹn láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè kejì ìbéèrè wa ni wípé nígbà tí àwọn tankers wọ̀nyí nígbà tí wọ́n bá ń kó epo jáde ṣé àwọn sọ wípé kò sí àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí ó rí wọn ní ojúkọ ibodè Nàìjíríà tó rí wọn pé wọ́n ń gbé product wa láti ibì kan lọ síbi kejì ẹ wá rí pé ní orílẹ̀-èdè Nàìjíríà ọkọ̀ mọ̀ nígbà kan ẹ rí pé pàápàá tá a bá ń súnmọ́ ìgbàdún ẹ rí pé kò ní sí pé ní Nàìjíríà tí ọkọ̀ á tó lọ rẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ báwo tí wàá di àṣà pàápàá tá a bá ṣe ọdún bí ọdún iléyá ni ọdún kìrìsìtẹ́nì ni èkìní kan ẹ rí pé ilé epo kò wá ní sí epo àwọn ọlọ́kọ̀ wa tó lọ síbẹ̀ àwọn ọ̀rẹ́dẹ̀ sì ń gbé epo báyìí jáde ní orílẹ̀-èdè Nàìjíríà epo tí ìjọba ti wọlé lórí ilé ibi tí a sọ pé corruption wà ní ètò ìjọba àlejò wa ṣe ojú ọ̀nà tí yẹn wọ́n ní ẹjọ́ ìṣètara ẹni ká má mà dá àlejò wa gẹ́gẹ́ bí àwọn àlàyé tẹ́ pẹpẹ rẹ̀ lẹ́yìn ǹjẹ́ rò pé ìjọba orílẹ̀-èdè yìí kò mọ àwọn tí ń jalè yìí àwọn tó jẹ́ pé owó tí ìjọba bá sọ pé ó ń san fún ìrọ̀rùn aráàlú pé epo tẹ̀ ń kó bọ̀ lókè òkun tó bá dé orílẹ̀-èdè ti tèmi ò ní gẹ́gẹ́ bí ààrẹ àwọn aráàlú mi ò ní lè rà á pẹ̀lú owó àpò wọn yóò pa wọn lára ní ìsìn mo wá yọ owó lápò èmi ìjọba mo fi san owó lórúkọ àwọn aráàlú mi kí ara kó lè tù wọ́n kí ìgbésí ayé ìrọ̀rùn kó lè jẹ́ tiwọn àwọn kan tó wá wà lábẹ́ ìjọba wọn wọ́n wá ń jí epo tí ìjọba tẹ́ ti san subsidy lé lórí wọ́n wá ń jí lọ sórílẹ̀-èdè bòmí orí ilẹ̀ ni wọ́n ń gbà o orí omi ni wọ́n ń gbà ní mo mọ̀ pé wọ́n gbà ní òfurufú rí mo mọ̀ pé wọ́n ò láfẹ́ rí ṣé nígbà tí wọ́n ń jí epo kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tó ń jí kó lọ sórílẹ̀ bòmí kí nìdí tí ìjọba tí ò fi mọ̀ àbí ìjọba mọ̀ wọ́n kàn dákẹ́ àbí torí ààrẹ Buhari òun ni kọ́kọ́ ni nínú ìtàn ìgbésí ayé Nàìjíríà òun ni ààrẹ alágbádá tó sọ̀rọ̀ jẹ́ mínísítà fọ́rọ̀ epo pẹntiró gẹ́gẹ́ bí ipò tó dì mú ó dipò ààrẹ mú sàmọ̀pẹ́ nìkan yẹ kó tó wà nípò mínísítà kó máa ṣojú rẹ̀ ṣùgbọ́n ló ń gbà òun ò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣojú òun pé òun fúnra òun lòún máa bójútó epo òun bóun ni wọ́n ti máa ń jí epo tó san sọ́bsidì lé lórí bóun ni wọ́n ti ń jí lọ sórílẹ̀-èdè bòmíì tí ìjọba ò sì rí. ṣẹ̀rí atọ́kùn ìfàtẹ́báníkà wo ààrẹ tó kù mẹ́ dáadáa ẹ mọ̀ pé láti ọdún 1983 tí wọ́n gba ìṣèjọba lọ́wọ́ Shagari ńgbà yẹn tí wọ́n truncate second republic ńgbà yẹn di around December or September 1985 àwọn olówó àgbẹ̀ gẹ́gẹ́ bí olóṣèlú fún àti Túndé Ìbíàgbọ́n ó kúrò ńbẹ̀ ó ṣe PTDF ní ayé ìjọba ológun nìyẹn ó kúrò ńbẹ̀ ó wá di ààrẹ alágbádá nígbà tó di ààrẹ ó tún jẹ́ minister of finance now tí ẹ bá carry out ètò àpè ní ètò statistics àbí ìsàgàdá ẹ rí wípé ní ìṣèjọba ọdún mẹ́jọ ààrẹ tó kọjá yẹn òun ni ó ta mọ̀ sí oil theft jíjí epo òun ló pọ̀ jù ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe bí wọ́n sọ wípé ààrẹ òun wípé òun ni ààrẹ tí ó kórìíra ìjẹkújẹ jù bí òun ló fàájì corruption jù. ṣẹ̀rí atọ́kùn ṣẹ̀rí tábánikà wò ṣẹ̀rí on corruption perception index
tó ń fi wọ orílẹ̀-èdè rẹ̀ ṣe kò ní ṣe pé à ń sọ̀rọ̀ wá tàbùkù ìjọba orílẹ̀-èdè Nàìjíríà o à ń sọ nǹkan tí ó wà lórí ojú ipa ayélujára statistics wà níbẹ̀ nígbà tó ń carry out research yẹn atọ́kùn orílẹ̀-èdè Nàìjíríà wà ní ipò kẹta ní orílẹ̀-èdè tó ní ìjọba lójú. à ń sọ nípa ìwà ìjọba ni ọ̀sẹ̀ rí tẹ́ bá wo corruption tó ṣẹlẹ̀ ṣebí a máa EFCC ṣàmọ̀ tẹ́lẹ̀ Magu náà bẹ́ẹ̀ni Magu kí ló dé tó fi yọ lónìí èyí sọ̀rọ̀ corruption náà ló wà mẹ́rin náà bẹ́ẹ̀ni adájọba tó lọ tọ́ yìí láti rí pé èdè ní àwọn owó kan pé àwọn ọ̀bẹ ní àwọn owó kan ààrẹ fúnra ẹ̀ tí eku tó lé kúrò lọ́fíìsì bí in fact ẹni former secretary of the union of federation gbà yẹn bàbá ṣàlàwà kí ló fi kú lóore rẹ̀ èdè pé ó da kọ́ńtàtì kan tó dẹ̀ ti wà ní ipò ìjọba ni o so ìtàbí ní ká sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ àtọ́kù ẹ̀lẹ́kàgbẹ̀yẹ sí ẹ̀gbẹ́ kan ìjọba tó lọ́gbọ́n mà wípé wọn ò ṣe iṣẹ́ kankan nípa gbígbébi ti ìwà ìjẹkújẹjẹrá náà ló sọ nípa ọ̀rọ̀ LTF nígbà yẹn náà ní ìtìjọba tó lọ yẹn ni pé ọ̀rọ̀ jíjí epo wà ìfà ní ilé àṣọ nípa ilé tó ń ṣe o ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́gẹ́gẹ́ jíjí epo wà ẹni pé abẹ́ ìjọba tó lọ gẹ́gẹ́ ni ó ti pọ̀ jù ní orílẹ̀-èdè Nàìjíríà. ṣùgbọ́n àwọn kan ṣe èèní rẹ̀ dì sí pé òun ló ṣiṣẹ́ dáadáa jù ṣe rí atọ́kùn kódà àwọn òyìnbó tó congratulate ṣe rí atọ́kùn ibi tí wọ́n ti sọ wípé ó ṣe dáadáa tèmi náà gbé yìí fún ní ọ̀rọ̀ infrastructural development. ẹ wá nǹkan amáyédẹrùn mélòó ló kọ́ sí Nàìjíríà. bẹ́ẹ̀ni ṣe rí atọ́kùn ibi tí a kọ́ gbé yìí fún ni pé nígbà tí o wọlé nítorí mo ṣe àwọn iṣẹ́ kan tó yẹ pé ààrẹ àná pàtì tí yóò ṣe tó parí òun ló parí ẹ̀ lórí tọ́ka Lagos Ibadan expressway. wọ́n parí rẹ̀ dòní o. wọ́n sì ń ṣe lọ. wọ́n ti ọdún 1999 láti ń ṣe bọ̀. ọdún láyé ààrẹ mú Olúṣẹ́gun Ọbásanjọ́. wọ́n ti ń ṣe ọ̀nà yẹn. wọ́n parí ọ̀nà òdì sí yín o. ṣùgbọ́n tàbí ọbẹ̀ ṣùgbọ́n bàbá wà bá ń dọ̀ ẹ̀. ṣe rí ọ̀rọ̀ Kaduna ní Abuja Kaduna Rail project yẹn. ṣé lè tó ṣe lọ sí. Kaduna yẹn ní olóòṣè nìgbẹ́ Kaduna Abuja Rail project tí wọ́n ti ṣe ìkọlù sí ọkọ̀ nígbà yẹn. tó ti jí àwọn ọmọ Nàìjíríà gbé. Jonathan ló bẹ̀rẹ̀ project yẹn nígbà yẹn ṣùgbọ́n ó parí rẹ̀. now tẹ́ bá wo second mega bridge tó ṣe parí yìí Jonathan ló ní foundation yẹn ṣùgbọ́n ó commission project yẹn ó kú ìbẹ̀. a rí àwọn infrastructure development kankan tí ó ṣe in fact àwọn tó yẹ kó pé nígbà tó parí tán orúkọ ààrẹ àná ló fi sọ. now when it comes to infrastructure development in fact a lot of rail projects ló ṣe wọrí ìtàpẹ̀rẹ̀ project àmọ̀ wípé ló ṣe. now when it comes to infrastructure development a lè gbé orí díẹ̀. sọ̀rọ̀ pé ìkan kan wà sílẹ̀ Yorùbá nínú reluwé yìí ojú títí Yorùbá ó sì dáa ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí ibi kan tí ojú ọ̀nà rẹ̀ dáa. wọ́n ti nígbà tó ń ṣe ìpolongo ẹ̀kejì láti ọdún 2019 or 2023 in fact mínísítà fún èrò ìmọ̀ràn ọkọ̀ gbà ìyẹn Rotimi Amechi ó sọ ní Àkúrẹ́ ní Palace Dèjì náà pé tábà lè wọlé lẹ́ẹ̀kejì ní 2019 to 2023 tí wọ́n máa ṣe ọkọ̀ ojú irin tí ó máa gba Oǹdó Ọ̀wẹ̀nà jáde sí Àkúrẹ́ lọ. wọ́n ò rí ṣe títí. ní àmọ̀dé agbègbè lọ́dún bá lè máa ń sọ pé nǹkan tó bá wà ní igbó oṣù tó káwọ̀. bí àwọn ẹ̀gbọ́n àtàwọn ọ̀yà nílò lójúmọ́. so nípa infrastructure development yàtọ̀kù a lè gbé oríyìn díẹ̀ fún ààrẹ ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ jẹ̀dújẹ̀dá in fact ẹ gbàgbé nípa ààrẹ ààbò torí wípé ṣe rí ààrẹ tí ó jẹ́ jagunjagun àná ohun tí àwọn èèyàn nígbàgbọ́ ni wípé torí pé ó jọ̀gá sójà. ó yẹ kí ọ̀rọ̀ àìsí ààbò kí ó ti di ohun ìgbàgbé kí ó yẹ ohun láti ṣe ṣùgbọ́n tá bá ní ká wò ó ní ọ̀rọ̀ Boko Haram tó wà ní north east ti Borno Yobe Adamawa Bauchi gbogbo ẹ̀ la rí pé ó lọlẹ̀ díẹ̀ ṣùgbọ́n nígbà tó lọlẹ̀ tá a tọ́kù kí la rí a rí pé bandits dìde ní north west in fact a rí ìgbà kan tó tiẹ̀ lọ ní ìgbà kan ìgbà ńlá kó ọmọ kankara tọ́wá kó wọn ní ìgbà yẹn so tábàdíkà sọ nípa ètò ọ̀rọ̀ ààbò a rí pé a ò lè gbé orí tó pọ̀ fún ààrẹ. àṣẹ lè gbórí yìí kankan fún torí àwọn tí mọ̀lẹ́bí wọ́n ṣòfò dànù. wọ́n ṣòfò dànù a rí pé a ò lè gbé orí kankan fún ààrẹ tó kúrò mẹ́ ṣùgbọ́n nípa ti ọ̀rọ̀ epo wíwà àtọkù ṣe rí bí mo ti sọ lẹ́ẹ̀kan ṣe rí about 445 tankers 445 tankers tó yẹ pé wọ́n kó about 33,000 to 45,000 litres òun làwọn èèyàn jí kókó ìwé ẹ̀dín Nàìjíríà lẹ́bìdì. kí ni ò jẹ́ kí ìjọba ọmọ tá a ní custom. ojoojúmọ́ a ní custom a ní navy kí ni ò jẹ́ kí ìjọba ọmọ. epo tí a bẹ̀ ń sọ yìí about 33,000 to 45,000 per litre sí ìjọba ti lọ subsidy ẹ̀.
ó sọ sọ́bìrì rẹ̀ fún wa fún àwọn aráàlú bẹ́ẹ̀ni wọ́n ń jí àwọn kan wá gbé about 445 tankers and each tanker ó kó about 33,000 to 45,000 litres. tí ìdáhùn ìbéèrè rẹ̀ àlejò wa kí ni ìjọba Nàìjíríà ń ṣe tí òfin mọ gbogbo àwọn àṣírí ṣé ìjọba ń sùn ni àbúkọ̀ mọ́mọ́ tó mọ̀ wọ́n tó fi rọ́rọ́. ṣe rí atọ́kùn ṣe rí àwọn tó ń ṣiṣẹ́ yìí kedere náà hàn sí ìjọba o. ìjọba wa dákẹ́. torí pé ṣe rí àwọn ṣe rí nígbà tí ètò ìdìbò bá ń wáyé pẹ̀lú ẹ rí pé ẹlòmíà kan ṣe bọ́ọ̀dù ńlá àforúkọsí mo fi ṣe àtìlẹ́yìn fún bàbá JP ọkọ̀ níbi 2020 mo fi ṣe àtìlẹ́yìn fún ṣèyí tó fún ìpolongo lórí KAFTAN TV fún oṣù 6 mo sọ owó ẹ̀ fún ṣèyí fún níye nígbà tí wọn bá san owó tán atọ́kùn tẹ́ bá wọlé tán táwọn yìí bá ń ṣe irú iṣẹ́ wọ̀nyí wọn ní fẹ́ jojú wọn. báwo lẹ ṣe fẹ́ ṣe àtọ́kùn kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe é so àwọn wọ̀nyí ni ó wà nídìí èrò tó rò fi ké wọ́n dẹ̀ mọ̀ wípé tá ń bá pariwo wọn síta àbí tó bá ní kán lọ mú wọn ó wá sọ fún ẹ pé owó tá a fi rẹ̀ lọ́wọ́ nígbà yẹn ibi tá a ti rí rèé tó ń yan falafolo tó ń lọ fún ìpolongo tó ń rí mọ́tò 6-7 tó pé ogún lẹ́yìn yẹn àwọn tó ń lọ fún ìpolongo gbogbo pósà tó ń lẹ̀ tó ní powered by gbogbo ẹ̀ ibi tó ti ń lọ rèé. iyùn àwọn ẹni tí kọ́kọ́ domi tí kú. so àwọn tó pé wọ́n mọ ìjọba dáadáa tó yẹ pé wọ́n ń tán ṣe wọléwọ̀de ṣẹ́bi àtọ́kù epo kì í ṣe àlùmọ́ọ̀nì tó yẹ pé anybody can be ṣe anyhow àtọ́kù epo kì í ṣe mí tó yẹ pé èyàn kàn lè dìbò pé bá mi wọ ibẹ̀ yẹn tó abẹ́ ìṣe ilé mi níbẹ̀ no epo yàtọ̀ ìfàtí tẹ́ bá wo security tó wà ní ọ̀rọ̀ epo àtọ́kù ẹni pé kò ń ṣe security kìíní so àwọn tí ó ń jí epo tó ń kó lọ kókó wọ̀nyí wọ́n ní ìfọwọ́wọ́wọ́ pẹ̀lú ìjọba no apart from ìyẹn àtọ́kù ṣé àlàyé tí àlejò wa ń ṣe tó ti ń yọ díẹ̀díẹ̀ báyìí. iye mi dáadáa. no tí a bá wo iye owó tí à ń pàdánù lórí epo tí àwọn kan ń jí kó lọ òkòòkú lóṣooṣù about 6.6 million to 9 million every month. 6.6 million to 9 million lóṣooṣù. àwọn owó dẹ́gbẹ̀dẹ́ owó tó yẹ kí mẹ̀kúnnù máa fi gbádùn. kí ló máa òun ní ẹ̀wọ̀n kan ń kó jáde tó fi tó ẹ pé epo tó bá ti kó lọ yẹn ìwé tí wọ́n lé sí àpò wọn nìyẹn lóṣooṣù. ìjọba sì mọ̀ wọ́n. àtọkùn now tí ẹ bá wo iye owó tí ìjọba ń pàdánù báyìí lórí pé à ń san owó lé owó epo ní oṣooṣù about 120 billion naira. ní oṣooṣù. iye tí ìjọba ń pàdánù nìyẹn lórí àwọn tó pé wọ́n ń gba ọ̀nà ìbùrú kó epo orílẹ̀-èdè Nàìjíríà lọ òkè òkun. now tábánikà wò iye owó tí ìjọba ń lò láti san owó lórí owó epo tẹ́tẹ́ ìjọba ń lò láti society ní per litre ó ní 200 naira per litre. no fún lítà kan ó ní 200 naira. lítà yẹn làwọn yẹn bẹ̀rẹ̀ jí about 33,000 per litre. sanji kò lọ 43,000 per litre multiplied by 445 trucks. truck kan kó 33,000 to 45,000 per litre. now 33,000 200 times 3,000. Taba get it times 445 tankers. Wọ́n lọ́wọ́ yẹn kó kò ní ilẹ̀ Nàìjíríà o tó ń kó jáde lọ òkè òkun. now tabanika wo iye owó tí Nàìjíríà tí ó pàdánù ní ọjọ́ kan about 2.94 billion to 4.01 billion naira per day. kí ló dé lórílẹ̀-èdè wa nìkan sápọ̀ wọn tá à ń wí. lọ́wọ́ yìí sì ń bọ́ sí. ó dà lè wọ ojú òní tì. tó gbogbo wíwọ̀ ìyá àtọ́kù ó lọ́wọ́ yẹn sọ wípé ó pè wá kí a máa ra pé ní 500 naira per litre o ju kí àwọn kan kí wọ́n sì máa kó gbogbo owó wọ̀nyí sí àpò wọn lóṣooṣù. bàbá jẹ̀bìkẹ́ tó béèrè látàrí iye owó dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ tí wọ́n ti ó gbọ́ orúkọ owó báyìí bẹ́ẹ̀ ni orúkọ owó orí mi náà ni mo wò pé lórílẹ̀‐èdè wa ni mo wá ṣe fẹ́ béèrè wípé tá a bá sọ yí pé ká wo owó ìrànwọ́ epo yìí gangan ní àtìgbà tó ti bẹ̀rẹ̀ ẹ sọ mọ́ ọ̀rọ̀ yín ẹ sọ yí pé orílẹ̀‐èdè wa ni wọ́n ti ń wa epo rọ̀bì iyún nípa wà lálẹ́ epo ṣé torí wípé
a níbi ìfọ epo ní ìjọba wa ṣe wòye pé káwọn mọ̀ san owó ìrànwọ́ epo torí nígbà tó jẹ́ wípé èmi ni mo ní ìrẹsì nílé ìtúnṣe wa tún mọ̀ sanwó fún wa mi bẹ́ẹ̀ni ṣé pé wípé a ní nǹkan tí a fi ṣe epo yìí gangan ni ìjọba ṣe owó ìrànwọ́ epo. ṣé ẹbí atọ́kùn ẹ jẹ́ kí n sọ nǹkan tí àwọn ará ìlú ò mà wọ́n lè máa bí ṣùgbọ́n òun tó ọbẹ̀ nìyẹn wọ́n ń gbọ́ báyìí. tó bá jẹ́ pé à ń fọ epo lórílẹ̀‐èdè Nàìjíríà ni ṣe rí jẹgúdújẹrá tó máa wà níbẹ̀ á ju iye tí à ń sọ yìí lọ. kíkún ló dé. ṣe rí ohun tí ò ṣé tí wọ́n ti wá bá wa rẹ̀ lọ́wọ́ àtúnṣe rí àwọn èèyàn ọmọ ṣe ṣèbí a ní rìfánẹ́rì ó yẹ kí wọ́n ti fẹ́ kí nìkan atọ́kùn tí rìfánẹ́rìs mẹ́rin bá bẹ̀rẹ̀ ṣe léyìí owó jẹgúdújẹrá tó máa wà níbẹ̀ á pọ̀ ju iye tí à ń bá o. àwọn jẹ́ pé ọmọ Nàìjíríà ò ní retí kankan mọ́ báyìí. ẹ ṣe rí pé iye táwa bẹ́ẹ̀ ni wípé tó pé rìfánẹ́rìs wa ń ṣiṣẹ́ mẹ́rin a ní méjì sí Warri ìkan wà ní Port Harcourt ìkan wà ní Kaduna sọ pé mẹ́rin ṣiṣẹ́ tí à ń fọ epo tepo ń jáde ẹ rí wípé ṣe rí àwọn tí ó ṣe jẹgúdújẹrá àwọn gan ló á mú yàn tó pé wọ́n á sọ fún mi pé èwo ṣe yí fún mi ó qualify àti di manager rẹ̀ tọ́ ìfàlẹ́ yìí no in fact bí ó kàwé lọ bẹ̀ fún ní tí ó ní bí oṣù mẹ́fà in fact bàbá JP ó lè handle Kaduna refinery nígbà tó bá wà ń bẹ̀ tán nígbà tí ìbá ọ̀bẹ náírà zulu pé 80 million litres ló ń jáde lóṣooṣù ní ti bàbá JP ní Kaduna bí ẹ̀bà bíi 9 million litres ó ń jáde ní ti ní Warri lójoojúmọ́ ṣe rí out of 9 million litres jáde bàbá JP yẹn bàbá JP lè máa divert about 3 million litres sí àpò ẹni tí ó fi síbẹ̀. àwọn bàbá àṣàlẹ̀ rẹ̀. ìjọba ti san owó ẹ̀ o èyí tó ìjọba ti yẹ ìjọba ti san owó ẹ̀ o ìjọba ti fowó fọ́ o ìjọba ti san owó tá a gbé jáde o 3 million litres àwa lọ sí àpò ẹni tó fi síbẹ̀ ìyẹn á máa tà á owó á máa bọ́ sí àpò owó tó kó máa bọ́ sí àpò ìjọba á máa bọ́ sí àpò 10 million litres tó ń jáde lọ́dọ̀ ti yí ẹni tó fi yí síbẹ̀ bí wọ́n sọ pé fọ́ọ̀ ló fẹ́ máa bá o pé kò sówó tó kàn ń wo ìjọba ti owó epo tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ yìí o ìjọba ló fowó fọ́ o ìjọba ló sọ owó àwọn òṣìṣẹ́ o ìjọba ló sọ owó ohun tá a gbé jáde lọ sí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìjọba ló sọ owó ẹ̀ wá kó 4 million litres síbẹ̀ ẹ kò sí àpẹ tó fi ní síbẹ̀ wọ́n á máa ta epo yẹn lọ́fẹ̀ẹ́ owó tó ń wọlé láti orí 4 million yẹn ẹni tó máa wọlé orí 4 million yẹn tó yẹ kó padà sí àpò ìjọba àwa máa wọ àpò ẹnìkan náà ìdáhùn ni pé ṣèjọba ń bèrè bẹ́yẹn ni àbí ìjọba ń ṣọ̀tì ìjọba dẹ̀ gbúdọ̀ máa fọ epo yẹn ní ojoojúmọ́ nígbà tí wọ́n bá fi owó tùlùtùlù fọ epo lójoojúmọ́ tí ò rérè tí èrè bọ́ sí àpò ọwọ́ kan so ìdí nìkẹ́ pé refineries wa tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn corruption tó máa wà níbẹ̀ á ju ti subsidy lọ. ẹ ṣe sùúrù àlejò wa ẹ̀rù bà mí mo gbọ́dọ̀ owó ẹ jẹ́ kí n wá nǹkan já ẹ jí kí n já ẹnu nígbà tá a bá já nǹkan ẹnu á padà wá sórí kókó yìí gbogbo ẹ̀yin èèyàn ìlú ẹ má ti yí kó mẹ́ o ṣe rí i pé èmi ò tí ì wà mọ́ báyìí o ṣùgbọ́n lọ́kàn ti tèmi ti ń lọ lọ́wọ́ ní pé a ti ṣe alágbàrogbà sínú oko báyìí o àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà à ń bọ̀ ná. ìwà rere ló dára ká máa hùwà rere ló dára ìwà rere ló dára ká máa hùwà rere ló dára èka mọ́ ṣe ká ẹ̀dá kún ká mọ́ dájú o ká mọ́ ṣe ká kájọ mọ́ lè ro ire ìwà rere ló dára ká mọ̀ hùwà rere ló dára ó yá o. ìwà rere ló dára ká mọ̀ hùwà rere ló dára ìwà rere ló dára ká mọ̀ hùwà rere ló dára ká mọ̀ ṣe ká ẹ̀dá kún ká mọ̀ dóró ká mọ̀ ṣe ká kájọ mọ́ lè ro ire ìwà rere ló dára ká mọ̀ hùwà rere ló dára. ó tàfà sókè ó yí dógbò orí wọn bá òkè ṣèbí kedere lórí ọ̀hà ṣèkà lọ́tún bá kọjá ó tó lọ ẹ tètè ronú rẹ kó pìwàdà òrùn òkè yìí sì lè ṣàṣọgbẹ wẹ́bù ìka yìí tó gbìn ó yára ké lulẹ̀ kó tó di ńlá ẹ̀yẹ́ bomi ní ẹ̀bù ìka.
ìka ó lè dáraba pẹ̀lú ìgbà ẹ̀ka àwọn mọ̀lẹ́bí rẹ̀ á jẹ́ àwọn ọmọ àti ìran rẹ̀ á jẹ́ ńbẹ̀. ìwà rere ló dára ká máa hùwà rere ló dára. ìwà rere ló dára ká máa hùwà rere ló dára. ká má ṣe ìka ẹ̀dá kó ká máa mọ̀ lóró. ká má ṣe ìka ká jọgbọ́n lè ru ire. ìwà rere ló dára ká máa hùwà rere ló dára. ọ̀rẹ́ máa ṣe gbẹ̀san ọba òkè á tù ọ́ nínú. mo mọ̀ kó dá olóró ohun tó ṣe yẹn dùn ọ́ kéegun. ọlọ́run lọ́ba ẹ̀san òun ló lè ṣèdájọ́ tá ṣe rẹ́gí. tẹni méjì lójú o igi ìrẹsì mọ́rùwé. má foró yàrá ká lè jọ má gbáyé rere. ìwà rere ló dára ká máa hùwà rere ló dára. ìwà rere ló dára ká máa hùwà rere ló dára. ká má ṣe ìka ẹ̀dá kó ká máa mọ̀ lóró. ká má ṣe ìka ká jọmọ́ lè ro ire. ìwà rere ló dára ká máa hùwà rere ló dára. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. akínyìn ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin èèyàn ìlú tí ń láǹfààní àti máa wo ètò gbàgede ìlú. abala ọ̀rọ̀ tó kẹyìn aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n náà la ṣì wáyé àyẹ̀kú ń bẹ̀ o. ọ̀gbẹ́ni Sáàmù Ọlọ́runfẹ́mi ó sì ti bó ọ̀pọ̀lọpọ̀ kókó lójú lórí àkòrí tá a mú wá lónìí. ṣùgbọ́n pẹ̀lú gbogbo atótónu tí wọ́n ti ń ṣe látẹ̀ nǹkan àbí tí wọ́n wakọ̀ àlàyé gúnlẹ̀ sí ká tó lọ sókè lọ́hùn. ẹ gbọ́ ìbéèrè tí ń bẹ nísàlẹ̀ ọkàn mi ń mọ̀ bí ó wà lọ́kàn yín náà o pé a jẹ́ pé Nàìjíríà ò tiẹ̀ nírètí mọ́. rìfánẹ́rì orílẹ̀-èdè Nàìjíríà bẹ́rẹ̀ rẹ̀ òṣìṣẹ́ náà fi ń kó epo lọ sórílẹ̀-èdè gbòmí lọ fọ́. àbọ̀dé Saudi wa padà wọ́n képo wọlé padà sílẹ̀ yìí àwọn kan ní tún kówó rẹ̀ jẹ tí ìyà kò ṣèpọ́njú tó gbilẹ̀ bí èpo ẹ̀gúnsí tó gbilẹ̀ bí èpo ẹ̀pà nílẹ̀ wa. àlejò wa tún wá ń sọ̀rọ̀ kan tó bà mí lẹ́rù pé bí rìfánẹ́rì wa gangan bá tiẹ̀ tún wá lọ ṣiṣẹ́ pé èyí tí máa kó jẹnu owó pé yóò tún pọ̀ ju tọ̀rọ̀ sọ́bsidì yìí. ṣé Nàìjíríà wà ní ọmọ Nàìjíríà wà ní ìrètí kankan mọ́ ni ṣé oko ìyà yìí yan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó kù sí ni kò sọ́nà àbáyọ mọ́ àbí tó wà lọ́kàn yìí náà nù. àlejò ẹ kú látẹ̀. àbájẹ́ fi ẹ ṣe. n tẹ́ sọ fún wa báyìí ní pé àwọn ọmọ Nàìjíríà ní ìrètí mọ́ báyìí. ìrètí wà o ìrètí wà. ṣe rí ìrètí tó wà ní wípé a ti kọ́kọ́ gbé ìgbésẹ̀ kan lárọ̀kọ́ ìrètí ẹ̀ ni pé a ti sọ iléeṣẹ́ tí ó wà ní ètò ìfọpo tàbí tí ó wà ní ìgbọ́nu ètò epo òní NNPC a ti sọ di aládàáni a ti privatize ẹ̀ ọdún ìjọba lọ́sùn máa ṣe kò kárí àlùwàlá ọ̀tún ọba sáyẹ̀. then èkejì ni pé gbogbo refineries wa náà nìyẹn ó yẹ ká ní kó bẹ̀rẹ̀ iṣẹ́ then tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ tán àtọ́kùn kí a wá gbé sí ọwọ́ àwọn aládàáni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní àpẹẹrẹ o ṣe rí tẹ́ bá wo ọdún ṣé iṣẹ́ ọdún 2003 2002 bẹ́yìn mi ò lè rántí dáadáa nígbà tí ọ̀rọ̀ à ń ra síìlù à ń ṣe ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tí ó wọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni nígbà tó kọ́ wọlé ẹ̀rọ kan ló kọ́ wọlé nìfẹ́ dárúkọ mọ́lẹ̀ pé èèyàn kò lówó òun ló kọ́ wọlé àmọ́ iye tí àwọn èèyàn tó fi ra síìlù 35,000 ní ìgbà yẹn 40,000 in fact ní ìgbà yẹn atọ́kù ó dàbí ni pé àwọn kan lá máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tọ́lọ́ àfìdé ni ó dàbí ni pé àwa tó kù pé in fact àti gbẹ́fọ̀ ìdánilẹ́gbẹ̀ẹ́ náà ìtẹ́ ìjọba nífò nàìjíríà lọ́rọ̀ pé ọlọ́run gbẹ́fọ̀ lára ní o nígbà yẹn wọ́n dà pẹ́ẹ́lú ló bá wọlé o ẹni pé nígbà tó dé ibì kan gọ́ọ̀mẹ̀ntì tún láṣẹ̀sì àwọn nẹ́tíwọ̀kì míì àwọn náà tún wọlé wọ́n wọlé
gbogbo ẹ̀ wá pé bí ọ̀nà bíi mẹ́ta mẹ́rin tó wọlé sódò Nàìjíríà in fact àwọn kan ò lè mọ̀ wípé Nàìjíríà ní ilé secretary of united nígbà yẹn o àwọn onígbọ̀mọ̀ ò tàbí sí united united ti lọ torí pé àwọn ilé iṣẹ́ tó pé ìjọba fúnlẹ̀ láti wọlé yẹn ó tà mọ̀ sí competitive market wá wà. ó mọ̀ fi gagbága. mo fẹ́ bá tèmi mo fẹ́ bá tiẹ̀ tó bá rà tèmi tó bá sanwó lórí ẹ̀ iye báyìí la mọ̀ já iye báyìí ẹ mọ̀ pé ó bí sèǹtì kan gbà ẹ́ tá a máa ń pè ní òdu láti ní ọ̀fẹ́ láti ní kọ́sọ̀mọ̀ nígbà yìí ni pé tó bá lè ṣe báyìí àwọn ọ̀rọ̀ kìí sùn lórí báyìí látàgbé 12 jáde 5 atọ́kùn nígbà tó wá wà ní ọwọ́ ẹ̀wọ̀n aládàáni private kí la rí sí mo ti ra sí ìwọ́dẹ́ náírà rí o. kódà mẹ́rin ń dẹ́dẹ̀ rà báyìí tẹ́tẹ́ ayà mi ra mẹ́rin ń dẹ́dẹ̀ rà. tẹ́tẹ́ wọn ti yí pinnu ọ̀rọ̀ wọn gbé ẹ̀rà ìjọba la kí ni túmọ̀ ó túmọ̀ sí pé ìgbà yẹn we are talking about telecommunication nígbà yẹn o ẹni pé báyìí gbogbo ẹ̀ in fact ó tún yẹn kò máa sọ fún mi pé tẹ́ bá lè méjì báyìí iye kan báyìí la fún yín wọ́n tún fún yín lówó sí àbí iye báyìí ẹ máa fi ṣe kíní kan lórí ojú òpó tẹ́lẹ̀ fi browse kíní kan ó ní pé market telecommunication market nígbà yẹn a deregularize yẹ liberalization wà nígbà yẹn so competition wà then báyìí la ṣe lè ṣe ọ̀rọ̀ epo orílẹ̀-èdè Nàìjíríà o jẹ́ pé competition máa wà now tí competition bá ti wà kò wá níbi Dangote nìkan rẹ̀ pé báyìí ní oṣù tó ń bọ̀ ní oṣù keje báyìí ilé epo Dangote á bẹ̀rẹ̀ iṣẹ́ about 8 million something million barrel per day ló ń ṣe àwọn àdìgbò kan ló fẹ́ máa fi lépo àwọn ilé ìdìbò kan wà ó torí pé ibi tó wà yẹn à ń pè ní free trade zone ló wà ó túmọ̀ sí pé ó ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti fún epo fún everybody nígbà tó bẹ̀rẹ̀ nǹkan bí ìnáwó tọ́gbẹ́ni sáà pé ó túmọ̀ sí pé àmọ́ epo ní 20 naira mo ní kí ló jẹ́ bẹ́ẹ̀ mo ní the same price yóò ṣe máa wà torí pé òun náà máa kú ìgbìmọ̀ wa ni òun náà máa refine ẹ̀ ni owó láti túnṣe is a businessman ẹ lè jẹ́ kó ṣòwò kó jèrè ṣùgbọ́n ohun tá a kà wà ní pé ọ̀rọ̀ pé scarcity epo wà ní táìmù ọdún pé àwọn kan ògbé wọlé àbí àwọn táǹkà àwọn pẹ́ngásì àbí àwọn olùpẹ́ǹgì wọ́n ń jà wọ́n ń lọ strike yẹn epo àwà díẹ̀ ṣùgbọ́n nípa price yẹn ṣe máa wà. now ìrètí tí mo sọ ni pé tí a bá lè ṣe ilé epo amẹ́rẹ̀ẹ́rin ìfọ̀pọ̀ amẹ́rẹ̀ẹ́rin tí a bá lè fi sí ọwọ́ àwọn aládàáni private but àwa la ṣe mọ gómìnà ṣe mọ regulate ẹ̀ now competition àwa wà bàbá gbé fi ó 40 ẹ̀ ní wọrí arábìnrin ṣe fi mí 40 ẹ̀ ní Kaduna mo 40 mi ní Port Harcourt ẹ rí pé nígbà tí a bá 40 yìí tán ẹ kò sójú ọjà á 40 ẹ̀ á kò sójú ọjà má ṣe tèmi má kò sójú ọjà òjòjò ìbọdì tó fẹ́ ṣòwò tó fẹ́ ṣọ́ọ̀tì gbogbo la fẹ́ jèrè ẹ rí pé nígbà tí ẹ̀rọ epo tó IDP tí ò bá rẹ pé ó lọ òkè díẹ̀ bí ẹ̀yin náà lọ bòmí ẹ̀yin afẹ́gbẹ́ ti nínú ọ̀lẹ̀ kíkọ́ tó bẹ̀rẹ̀ nípò lọ́dọ̀ yìí dáadáa so tí gbogbo kí nìyẹn bá ti wà ẹ rí pé ọ̀rọ̀ epo nílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀ mọ́ in fact á dàbí ọ̀rọ̀ sim card tí mo sọ nígbà yẹn ṣe pé nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ àwọn kan wà ní 30-something naira 30-something thousand ṣùgbọ́n báyìí ó ti di 100 naira 200 naira 500 naira so ìrètí tó wà ní pé atọ́kùnrin pé ìfọ́pọ̀ wa a gbọ́dọ̀ fi sí ọwọ́ àwọn aládàáni private ọ̀gbẹ́ni Sáàmù atọ́kùn. ẹ kú láti nǹkan ẹ ṣe bàbá jìtì ẹ kú àtótónu ẹ ṣe bàbá jìtì. èròǹgbà ọkàn yín ṣe dáa o. bó bá jẹ́ pé bí ọ̀gbẹ́ni Sáàmù ṣe ṣe lálàyé lọ́rọ̀ rí ó yẹ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ múrú kẹ̀rẹ̀ báyìí ká máa jólẹ̀ ni èròǹgbà ọkàn yín dáa bẹ́ẹ̀ ti ṣe àlàyé ṣùgbọ́n mo rí pé n tó wà lọ́kàn yín bẹ́ẹ̀ ti fẹ́ kórìlẹ̀ ń ṣe lálàyé olúwa ṣe ìbò mi NEPA ọwọ́ ìjọba ló wà bẹ́ẹ̀ni ń gbòòyá wọn ni wọ́n sọ di PHCN kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ta ìjọba lù tá à ń gbàǹjo lágbára ọkàn ká mọ́ òun lè ṣàkóso rẹ̀ mọ́ kàkà kí èyí àgbọ̀rọ̀ ara ó di aráàlú báyìí ìpọ́njú làwọn iléeṣẹ́ aládàáni tí wọ́n tà fún ìpọ́njú ìyà ni wọ́n fi ń pọ́n wa lójú báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí bí àpẹẹrẹ wọ́n ní ibi tán ti ń jẹnẹrétì iná wọ́n ní àkàtà ìjọba ni yóò wà ṣùgbọ́n wọ́n ti ń distribute rẹ̀ wọ́n ní àwọn gan ni taládàáni pé wọ́n lọ ra iná lákàtà ìjọba wọ́n wà máa tà á fáwọn aráàlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí owó iná tó jẹ́ bíi díẹ̀ tàrífù iná àṣírí náà ń lò díẹ̀díẹ̀
ṣùgbọ́n bá nígbà tá àwa iná lò mọ́ tó jẹ́ pé òkùnkùn là ń wà owó wa tó pọ̀ odidi ọ̀sẹ̀ mẹ́ta iná ò ní wá odidi ọ̀sẹ̀ méjì àní fojú baná nígbà míì odidi oṣù kan tàrífù owó náà wá pọ̀ ìjọba sọ pé òun ti tà fáládàáni ṣùgbọ́n kàkà kí nǹkan ó dáa ó ń bàjẹ́ sí bí àpẹẹrẹ ní gbogbo agbègbè yìí iléeṣẹ́ apínnáká BDC ló ń ṣàkóso ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Edo ìpínlẹ̀ Èkìtì àti bí ìpínlẹ̀ mẹ́rin ṣá gbogbo ìpínlẹ̀ tó wà lábẹ́ iléeṣẹ́ apínnáká BDC òfò náà ń fi náà ń ṣe òkùnkùn ní iléeṣẹ́ BDC tó gbé gbogbo ìpínlẹ̀ ń sí ẹni tí ń gbà kan tán ní gómìnà Edo Godwin Obaseki tó lé obìnrin Fúnkẹ́ tó jẹ́ olórí BDC tó lé jáde kúrò lọ́fíìsì rẹ̀ ìlú ló bí gómìnà wọn o torí pé ìpínlẹ̀ wọn wà lókùnkùn ìjọba privatize rẹ̀ ńgbà náà kí nǹkan lè dáa ni ṣùgbọ́n bó sọ àwọn aládàáni tán nǹkan bàjẹ́ sí bó lẹ ṣe rò pé ọ̀rọ̀ epo náà mọ̀ lọ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ epo yóò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ ṣe rí ohun tó wà nínú rí pé tẹ́ bá wo ọ̀rọ̀ náà wá ó kú sọ̀nà mẹ́ta àgbẹ̀kan ní Genco Generating Company of Nigeria abẹ́jọba ló wà àgbẹ̀kan ní Transmission Company of Nigeria TCN abẹ́jọba ló wà ṣùgbọ́n ní disco yẹn ní distribution company abẹ́rẹ́ private ló wà náà tẹ́ bá wo disco yẹn pé ibi tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ bèrè ló wà lọ́dọ̀ wa BDC ní Òṣogbo Ìbàdàn ló wà ní Èkó àní Ìkẹjà àní Èkó àní méjì ní Àbújá àní ní Enugu àní now problem tó wà bẹ́ẹ̀ ni pé ṣe rí a ò ní problem pẹ̀lú generating company àti generate 12,000 megawatts ní ilẹ̀ Nàìjíríà ṣe rí ibi tí ìṣòro wà ní wípé òní transmission company of Nigeria yẹn TCN tó wà lákàtà ìjọba gangan ibẹ̀ ni problem torí pé wọn ò ní capacity àti transmit ohun tí à ń generate no ó dàbẹ̀ ni wípé kí ẹ lo mọ́rúwá àrípẹ́ mọ́rúwá àrípẹ́ kò sí kọ̀tà ò lè gbé ṣùgbọ́n mi ò tí ì rí mọ́rúwá tó gbé tírélà rí ṣùgbọ́n mọ́rúwá ń gbé kọ̀ǹténà ó ń gbé kọ̀ǹténà bọ̀ mi ò rí mọ́rúwá tó ti gbé tírélà rí o so òun ti sọ yìí wípé generating company wa òun ni tírélà transmission company òun ni mọ́rúwá no ẹ rí i pé in most cases ibi tí wàhálà ti wá ní transmission company of Nigeria tó sì wà lábẹ́ ìjọba ṣé ẹ rò pé ìjọba gan kọ́ ni ìṣòro Nàìjíríà no atọ́kùn gbogbo ẹ ti máa ń lọlẹ̀ báyìí o torí pé ní abẹ́ nine senate tó ń kó bá ń lẹ̀ báyìí ẹ rí i pé wọ́n ti pass bíìlì kan náà tẹ́ bá wo ìwé ilẹ̀ Nàìjíríà à ń pè kan ní concurrent bill à ń pè kan ní exclusive bill ṣé ní exclusive yẹn gbogbo tó wà níbẹ̀ abẹ́ ìjọba àpapọ̀ ló wà concurrent yẹn ó wà lábẹ́ ìṣèjọba àpapọ̀ ó wà lábẹ́ ìṣèjọba ìpínlẹ̀ fún àpẹẹrẹ hospitals àní federal medical centers ìjọba ló ní àní state hospitals àní federal universities àní state universities àní private ṣe rí iná under exclusive list ló wà abẹ́ ìjọba àpapọ̀ pátápátá ló wà but báyìí wọ́n wá ti fẹ́ mú wá sí concurrent list ó túmọ̀ sí pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ máa débi jẹ́ gómìnà o bẹ́ẹ̀ arábìnrin ṣègùn jẹ́ gómìnà o ẹ̀yẹ́ lè generate lẹ́ni state yìí fún àwọn tó wà ní state yìí nìkan tẹ́lẹ̀ ohun tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ yìí pé tí bàbá dìbò bá generate lẹ́ni state yẹn ó gbúdọ̀ kó padà sórí tábìlì ní national grid lọ́dọ̀ bẹ́ẹ̀bá fún àpẹẹrẹ ẹ̀rọ olókùnrin power plant tọ́ ẹ pé state jẹ́ pé wọ́n ti fún state ní àṣẹ. olókoòlà tó wà mẹ́rin tí ò wúlò báyìí. bẹ́ẹ̀ ni o tọ́ pé wọ́n ti fún state ní àṣẹ láti máa generate iná sẹ́rí megawatt tó wà ní olókoòlà power plant ó tó fún ìpínlẹ̀ Ondo kí a dẹ̀ máa ná ní 24 hours kí náà máa lọ ṣùgbọ́n wàhálà ni wípé tí a bá generate ẹ̀ tán a gbọ́dọ̀ kó padà fún ìjọba tí a bá ti wá kó fún ìjọba èyí tó bá wù ìjọba níbẹ̀ yóò wá ṣe. ṣé ká wá sọ wípé ìjọba àpapọ̀ gan ni ìṣòro Nàìjíríà báyìí. náà ni ọ̀rọ̀ problem ọ̀rọ̀ iná wa tọkùn àti sẹ́nìgbà yẹn pé a gbọ́dọ̀ gbé iná padà sí concurrent list kí àwọn gómìnà kọ̀ọ̀kan wọ́n máa bójútó iná kí oníkèjì ọ̀kan máa generate iná fún wa. nígbà wo ni wọ́n wá ṣe Yorùbá yìí. no báyìí wọ́n ti tó bá lè pass ẹ̀ báyìí tí ààrẹ tó wà mẹ́ẹ̀ tó bá lè fọwọ́ sí ó túmọ̀ sí pé lóòdó ṣe tiwa báyìí o kí a wá alternative
tó àwọn tó wà nídìí jẹgúdújẹrá gbogbo agbọ̀n yìí ṣé wọ́n lè gbà kí wọ́n pàṣẹ rẹ̀. àwọn sílẹ̀ ti fọwọ́ lù ààrẹ là ń dúró de. ó dáa ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ epo subsidy yìí ẹ jẹ́ ká padà sórí rẹ̀ nígbà tí wọ́n bá privatize rẹ̀ gẹ́gẹ́ ti sọ yìí gẹ́gẹ́ àti refinery Nàìjíríà gbogbo bá ń ṣiṣẹ́ wọ́n bá padà privatize rẹ̀ ṣe rò pé àwọn aládàáni ṣe rò pé ọmọ tó ń fi ìyà pọ́n wa lójú yìí ṣe rò pé wọn kọ́ ni wọ́n tún wá jẹ́ aládàáni tí wọ́n tún rà á. ṣe rò pé wọn kọ́ ni wọ́n tún rà á. ìyẹn tó wà ní ṣẹ́gbà tó mú tọ́ bá ti wá rà á ó wà lọ́wọ́ wọlé ẹ̀kọ́ sílẹ̀ ọ̀dọ́ yóò wà tó ń jẹ́ pé tọ́ bá ti wá rà á tán ó túmọ̀ sí pé ìjọba àlọ́wọ́ sí kankan sí bá àwọn lámà náwó ara wọn sí ṣé kò tún wá ní burú jù kò tún wá ní wá lára ju bó ti wà yìí lọ. ṣẹ̀rí atọ́kùn. tẹ́lẹ̀ ìjọba sì lọ́wọ́ sí i wọ́n ń gbọ́ wa lójú wọ́n ń jalè. ṣẹ̀rí atọ́kùn. ṣé wọn kọ́ nígbà tí wọ́n sọ pé ó dáa ìjọba sì ń bá wa lọ́wọ́ sí tẹ́lẹ̀ láṣẹ lè ṣe tó wù wá. nígbà tó bá tó wá di tiwa bá pé àwọn àpọ̀ wọn lójú tó bá wù wá láàmú ṣe tí kò ní dì yìí o. ṣẹ̀rí atọ́kùn ló gẹ́ ti bí tẹ́ lọ. pé tó bá jẹ́ pé àwọn ló ní tó wọ̀ lè pọ́n lójú kò lè rí bẹ́ẹ̀ torí pé gọ́ọ̀mẹ̀ntì iṣẹ́ máa ń regulate ẹ̀. a máa privatize yẹ o ṣùgbọ́n ó sì máa wà ní abẹ́ ìṣàkóso ìjọba now ẹ̀rọ power ẹ̀rí pé nígbà tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ ta iná gọ́ọ̀mẹ̀ntì kò wọ́n ta ọdún mẹ́tẹ̀ẹ̀ta o ẹ̀rọ kan ní gọ́ọ̀mẹ̀ntì ta o. ẹ̀rọ kan tí gọ́ọ̀mẹ̀ntì wá tà yìí torí àwọn tó ń distribute báyìí àwọn tó ń distribute báyìí àwọn tó ń pa báyìí ni wípé gbogbo àwọn facility tí wọ́n nílò gbogbo àwọn iléeṣẹ́ tó ń lò pé ìjọba ò provide rẹ̀. èyí bẹ́ẹ̀ torí pé owó tó nílò yẹn ó wà ní under transmission company of Nigeria. irú transformer báyìí wọ́n ní ìjọba lẹ́yìn kó máa pèsè irú mítà ìjọba òsì wá pèsè kankan bẹ́ẹ̀ ìjọba kan ń jẹun ní ìjọba kan ń jẹun ní. ìfà tí òpè náà bá wó nílé àbí ní àdúgbò ìjọba lẹ́yìn kó gbé òpè ní ìwá ẹni pé àwọn àdúgbò là á tún dáná àdúgbò ní dáwó ìfà bí wáyà dé ṣẹlẹ̀ ẹni pé ìjọba lẹ́yìn kó ṣe wáyà yẹn ṣùgbọ́n àwọn àdúgbò ló tún ṣe ṣe rí ohun tí mo sọ nípa ọ̀rọ̀ pè ní pé tí gómìnà bá privatize refineries wa ó sì máa wà ní abẹ́ supervision federal government of Nigeria. ṣé àwa lè ní ìtura ṣẹ́rí àtọ́kùn ìtura máa wà. ọ̀gbẹ́ni sáàmù àmàjọ wà Nàìjíríà ní. àtọ́kùn mo ti fi ọ̀rọ̀ telecommunication mo ti fi ṣe àpẹẹrẹ ní ìgbà yẹn ẹni pé ńgbà tí ọ̀rọ̀ fóònù wọlé nígbà yẹn ìdílé kan bàbá nìkan ló máa ní fóònù ní ìgbà yẹn ìfàtẹ́ bá rántí àwọn onímọ̀ tó ń gbà kan pé a máa ń lọ pè níta ní. bẹ́ẹ̀ni ẹ wà sanwó. àṣọ ní wọn máa jẹ́ ọ̀dẹ́rà kan kí ni bí wọ́n máa kí ìta ọ̀dẹ́rà 2020 naira in fact òun pè ta òun ojú ẹ̀ ní pé kó mọ̀ kọ́ tó bá kọjá ìṣẹ́jú kan pẹ́rẹ́ àṣọ ní ẹ̀ ẹni bó ṣe lé ní ìgbà ìyàtọ̀kù tẹ́pẹ́ in fact ẹni mi gan lè fẹ́ rí bẹ́ẹ̀ mẹ́ta tó ń fẹ́ pè in fact ẹ̀ẹ́dẹ́gbẹ̀ wá sọ pé kò sí nẹ́tíwọ̀kì ẹ̀ẹ́rìn ìlọlé ẹ̀ẹ́tún rè padà wá ìgbà yẹn ó le koko ní ìgbà yẹn ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ báyìí ẹni pé in fact ṣe ni wọ́n ta mọ́ tẹ́ bá tẹ̀lé níbo tó ń gbọ́dọ̀ àpò òǹgbẹ́dẹ́. ẹ bá parọ́ àtẹn kò ní dá. báyìí oyún inú gan ti ní sẹ́yìn. tó bí oṣù náà rí nìyẹn tó bá jẹ́wọ́ náà gbé rà á ẹni pé kò sí bẹ́ẹ̀ ṣe lè rà á oṣù náà wà ok ẹ̀rọ Dangote refineries gọ́ọ̀mẹ̀ntì sì ń control ẹ̀ náà oṣù àlọ́ndà gọ́ọ̀mẹ̀ntì oṣù àlọ́ndà NNPC. kí ni ìrètí pé yóò tù wá lára báyìí. ṣe rí ìrètí ni wípé one there will be proper regulation from the government although a máa ta o but the autonomy ẹ̀ pé òkè mo ti mẹ́rin jẹ náà ìwé pápá ìwé ilẹ̀ yẹn kò wá ní sí ibẹ̀. èmi rí i pé àwọn tó wà níjọba mo rí pé ntàwọn aráàlú là kọjá wọn kò kàn wọn ò ní fílì ntàwọn aráàlú ń fílì torí ojú títí táwọn rìn wọn ò bá wa rìn ojú òfurufú náà rìn oúnjẹ tá a jọ ń jẹ wọn ò jẹ wọn lọmọ ń bí tó lọ ilé ìlú tó strike ìlú. wọ́n yẹ pé gbogbo bá a ṣe wà lókùnkùn láàrin ìlú yìí bẹ́ẹ̀ ni gbogbo wọn wà níjọba àtàrẹ àtàwọn mínísítà tó wà lókùnkùn wọ́n ti wá solution. gbogbo àti ní ìyànjú ó ní ààrẹ tí ó wọlé yìí ní pé mi ò gbọ̀nà fún mi ò sọ̀rọ̀ fún ààrẹ tó wà níbẹ̀ yìí ṣùgbọ́n tẹ bá wo ọ̀rọ̀ tí. àwọn tó gbẹnu sọ fún ààrẹ Buhari gan ojú padà tì wọ́n báyìí ni. ẹ lè bá àwọn nǹkan tẹ̀sí. àwọn tó pẹ́ Buhari pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ó máa yẹ bọ̀ ojú padà tì wọ́n báyìí ni torí Buhari wakọ̀ Nàìjíríà débu tí ó sì sọ̀rọ̀ lọ ni. òun ti sọ pé mi ò sí ní láti wá sọ̀rọ̀ fún ìgbàlódé pé ọ̀gbẹ́ni Sáàmù sọ̀rọ̀ ní ìbàyẹn ní orí ṣó. èmi gbọ́ wà mú yín. ọdún ìtọ́ni pé tí a bá wo ọ̀rọ̀ tí ààrẹ tó wà nílẹ̀ ọ̀rọ̀ tó sọ nígbà yẹn nígbà tí wọ́n bu àwọlé ó sọ wípé
gbogbo owó orí epo tí àwọn kan kó sápò wọ̀nyí pé òun máa dà sí ọ̀rọ̀ infrastructure òun máa dà sí amáyédẹrùn bí ojú títí wa tí ò dáa nílẹ̀ Yorùbá yìí tí ó dáa ṣe rí atọ́kùn àkọ́ ni pé ṣe rí tí iná bá wà tí àwọn tí ó ń ṣe iṣẹ́ àbí àwọn tí ó ń gbé irin mẹ́rin àwọn tí ó ń ṣe omi tán rí náà 24/7 ẹni pé dependent on fuel. alikulu yóò wá ti jẹ bẹ́ẹ̀ni àmọ́ ẹni tí o bá lọ́kọ̀ ní repo kò sẹ́ni tí ó lo jẹnẹrétọ̀ mọ́ ṣùgbọ́n wọn làwọn oní jẹnẹrétọ̀ àwọn tó ń kó jẹnẹrétọ̀ wọlé àwọn businessmen tó ń kó jẹnẹrétọ̀ wọlé wọn ni wọn ò lè jẹ́ kí ní ó dáa. ṣe rí atọ́kùn ìyẹn wà lọ́wọ́ ìjọba o ìyẹn wà ní ọwọ́ torí pé táàsì gan táwọn gan sọ fún ìjọba kò ń ṣe kéré ní o ìyún gó ti wọ ìjọba lóyún ṣẹ́rí atọ́kùn bẹ́ẹ̀ ṣe wà yìí bí ẹ fẹ́ gbé kíní wọlé láti òkè òkun ẹni pé ọmọ gbé kan ní custom duty tẹ́ pé owó tí àwọn custom máa jáṣẹ́ owó tó ń jáde àpò ìjọba ló ń lọ. kí ni ìjọba wọn fowó ń ṣe. ìbéèrè àwọn ìbéèrè ńlá látọ̀ kí á bí ìjọba nìyẹn. ọ̀dà ẹ jẹ́ kí wọ́n á padà wá sórí ọ̀rọ̀ subsidy owó epo. bẹ́ẹ̀ni ìjọba Nàìjíríà lábẹ́ àkóso báńkì àpapọ̀ CBN ló yá Dangote lówó tó fi ṣe rìfọ́nẹ́rì tiẹ̀ Dangote bẹ̀rẹ̀ rìfọ́nẹ́rì tiẹ̀ ní foundation ni kì í ṣe kó renovate nígbà tí wọ́n sì parí rẹ̀ tán commission rẹ̀ gbogbo àwọn olóṣèlú Nàìjíríà àwọn olórí ìjọba gbogbo ló ká padà sọ́rùn tán lọ commission ààrẹ Buhari gan ló lọ sí aṣọ lójú project ọ̀hún Buhari sì lọ ọdún 7 lórí àléfà kò lè tún rìfọ́nẹ́rì ṣe. Ọbásanjọ́ ọdún 7. Ọbásanjọ́ lọ ọdún 7 lórí àléfà. Yàgbà ọdún 2. bó tilẹ̀ jẹ́ pé kò tí ì le koko burú bó ti burú tó bó ti wà yìí. ṣùgbọ́n wọ́n ní ìdá 70% nínú owó tí CBN tó yá Dangote kó rìfọ́nẹ́rì pé ó ti san bí 70% padà bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ló ní CBN. Ìjọba àpapọ̀ ló ní crude oil. Ìjọba àpapọ̀ sì ní rìfọ́nẹ́rì. Dangote ìjọba ló fún níbi tó ń lò. Ìjọba àpapọ̀ ló fún ní láṣẹ́sì. Ìjọba àpapọ̀ ló fún ní láṣẹ́sì. májíìkì wo níjọba wa lò tó fi yá Dangote lówó tó fi ṣe rìfọ́nẹ́rì tuntun tí ìjọba wa rí rìfọ́nẹ́rì tiẹ̀ rìpíà májíìkì wo níjọba lò láàrin ibẹ̀. ṣẹ́rí atọ́kùn ṣẹ́rí ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣẹ́rí tó ẹ pé rìfánẹ́rì tuntun la fẹ́ túnṣe látijọ́ yìí ṣe rí gbogbo oṣù tó gba Dangote yẹn a ṣe máa lórí tiwa o. kí ló dé. ìjọba ni ẹni mi ní bá ṣe rí nígbà tí èèyàn mi bàbá bàbá kọ́ńtàtì bí a pè é ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì o ẹ̀yin ló fẹ́ supply gbogbo bí a èrè tá a fẹ́ lè ó lè bọ́ sọ pé èrè tí lè ní wákàtí ṣáwá yìí. ó mà ṣe o. tó ti kówó ẹ̀ tó ti kó sí àpò. ó mà ṣe o. ṣe rí gbogbo tó bá ti jẹ́ tìjọba àtọ́kù gbogbo alamọ̀ wípé ọ̀rọ̀ monitoring kò sí ọmọbìnrin kan ní ọ̀gátá. ọ̀gá ọ̀tà wà láàrin pé ṣùgbọ́n atọ́kùn owó tá a bá ti sọ pé ti aládàáni kò mọ̀ sí màgòmágó torí o mọ̀ wípé tọwọ́ bá ba ẹ̀ pẹ́rẹ́ bí a oṣù kò yẹ kó oṣù iṣẹ́ oṣù ó dọ̀la nìyẹn o. ṣé ká wá sọ pé àwọn tó wà ní ìgbọ̀nù ìṣàkóso ìjọba wa gan ni òun fẹ́ wù. ṣe rí atọ́kùn tí a sọ náà nìyẹn gbogbo kìíní wọ̀nyí abẹ́ ìjọba ṣe rí a máa pè kẹ́ ní political willingness. ṣe ní fún wàhálà wa o. tí ìjọba bá fẹ́ ní tí ìjọba bá fi ṣe nǹkan. ó fẹ́ kí nǹkan ó dáa yóò dáa. a máa sọ wípé ìjọba amúnilẹ́gùn. bẹ́ẹ̀ ni atọ́kùn tí ìjọba wá ṣe kan ní àárín ọ̀sẹ̀ kan atọ́kùn ìjọba á mọ̀ ṣe. ìjọba tó lé Sunday Igboho tó fẹ́ lè láwùjọ pa ìjọba tó lọ gbé Nnamdi Kanu tó lọ jí gbé ní Kenya. ní òkè náà ni o sì rí kí ṣe fún ẹ atọ́kùn tí ìjọba bá ṣe nǹkan atọ́kùn ìjọba ṣe ṣùgbọ́n ó dàbẹ̀ ni wípé àwọn tí kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ atọ́kùn ìdí ẹ̀fọ́ gẹ́gẹ́ so ẹni tó wà níbẹ̀ yìí mọ̀ wípé a lera fún o láti sọ wípé kí o bàbá jí pípẹ́ lọ́wọ́ tó ṣe kíní o èyí fún mi o ọ̀gbẹ́ni Sáàmù o ó mọ̀ pé ọ̀nà kan tó lè ṣẹlẹ̀ olóògbé yìí ni pé nígbà tá a bá sanwó mọ́ ibi ni abẹ́dìbò sísọ pé ṣùgbọ́n wọ́n pa wá lára báyìí ó ń pa mẹ̀kúnnù lára. ṣe rí atọ́kùn ṣe rí ó ń pa mẹ̀kúnnù lára wọ́n máa ń pè kàn pé. tẹ́lẹ̀ wọn ò tí ì yọ sọ́ọ́sìdì ebi ń pa wá. bẹ́ẹ̀ni. ìgbà tó ń tún wáyé pé bí epo bá ti wọ́n gbogbo nǹkan ni ó wọ́n lórí ẹ̀dá Nàìjíríà. ṣe rí epo in fact epo máa ń dìtà ní ẹ̀kọ́ tó ní wà dáadáa torí ìdí ni pé kò sí ohun àlùmọ́ọ́nì àbí ọrọ̀ ajé tó yẹ pé
orí epo lọ́dún kò lé. ẹ tó fẹ́ kó tòmátì láti ọ̀yà wájú ṣẹ́sẹ̀ ló mọ́ fún yín lọ ni. ẹ tó fẹ́ kóṣù láti ìdẹ̀ níbi kan epo ṣẹ́sẹ̀ ló mọ́ fún yín lọ ni. àwọn àgbẹ̀ tó sì wà ń bí wọn ò rọ́ wọn lágbára ká lè má gbé tì. bẹ́ẹ̀ ni àwọn tó lè bẹ̀rẹ̀ lágbára àwọn ẹ̀sìnlẹ̀ tó ń kẹ́rin dákúdákú wọn ò jẹ́ kó sinmi lóde fún wọn. so ẹni bí gbogbo ẹ ṣe wá wọ ẹni pípẹ́ tó kẹ́ afẹ́padà sí oko lọ́mọ mò ń sọ mo ní bí Taraba ìlú ìbátọ́kùn Taraba nìkan Taraba state ó lè produce rice tàlẹ̀jẹ̀ lórí Nàìjíríà. Taraba nìkan the whole Taraba state. ṣùgbọ́n àwọn akẹ́rẹ́ ìjọba lọ Benue state tí wọ́n pẹ́ gbogbo ìpínlẹ̀ ló ní orúkọ Ondo state wà special state. bẹ́ẹ̀ni Taraba Benue state is a food basket of the nation. yes Taraba ní Benue state lè produce iṣu tí orílẹ̀-èdè Nàìjíríà nìkan tí a máa jẹ ṣùgbọ́n ẹwọ tó ti pa ní ìpínlẹ̀ Benue. ewu tó ti pa níṣẹ́ náà ń pa wọ́n bẹ́ẹ̀ ní pẹ́ já. ọ̀rọ̀ pé ọ̀rọ̀ àgbẹ̀ àti ẹ̀wọ̀n dákúdákú pé wọ́n pé mò ń dákú lọ́wọ́ ẹnìkan kan fún màálù ó kọ̀ fún síbẹ̀ kí ló dé kó dá màálù ìjà bẹ̀rẹ̀. yóò sì bẹ̀ sí pa wọ́n. so gbogbo wọ̀nyí. Buhari gan sọ pé ká tún kọ́ bá ti máa bá wọn gbé lálàáfíà. bẹ́ẹ̀ ni ní ìgbà pé àwọn arákùnrin wa ní o so gbogbo wọ̀nyí nígbà yẹn òun yẹ pé ó ti ba ètò ọrọ̀ ọ̀gbìn tí ó ti bàjẹ́ so tí ìjọba bá ṣe tán atọ́kùn láì sọ pé gbogbo kìnìún wọ̀nyí o òun fẹ́ kí ètò kí ó wà níbẹ̀ kò lè gba ìjọba ju ọ̀sẹ̀ kan oṣù méjì kí gbogbo ẹ̀ tí a fi tò padà ṣùgbọ́n àwọn kan wà níbẹ̀ atọ́kùn ṣẹ́ni àwọn pẹ̀kan ní àwọn kabas ṣẹ́ni àwọn kabas ní atọ́kùn wọ́n máa dàgbà ju presidency fúnra wọn lọ o ẹ ò lè rí ojú wọn o àwọn afẹ́kú bójú ṣèjọba ẹ lè mà wọ́n o ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe níbi tó wà ní atọ́kùn wọ́n ń lágbára ju ìjọba so ó dàbí ni pé ìgbésẹ̀ ní díẹ̀ táwọn fẹ́ gbé nígbà lọ́dún 2012 pé òun ò ní dárúkọ wọn o ṣùgbọ́n tó ń bá yọ iye owó tí ó wọ orí epo tó ń bẹ́ sápò yẹn ara gbogbo wa ṣe kí ni àpàlẹ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ nígbà yẹn ariwo gbé ìdí kan pé irọ́ ni o jùlọ táwọn fẹ́ gbégun tẹ orílẹ̀ Nàìjíríà ni o ó fẹ́ kí gbogbo nǹkan ní wa lára ni o ẹ wo nígbà yẹn lórí wọn fi ṣe là ń kí gbé báyìí o 500 naira láwa yìí o 500 naira èwo wá ló sùn. èwo wá sùn so ọ̀nà kan tí ìjọba lè fi dẹ́kun wọn ni wípé tí ò bá sí owó ìná lórí owó epo mọ́ ibo ni owó tí wọ́n fẹ́ bọ́ sí àpò yín then tí ọ̀rọ̀ privatization bá wà àtọ́kù tí wọ́n ṣé bí àwọn kan náà ẹni ibi kan náà yìí tán kó subsidy jẹ tán tí wọ́n tún lọ ta epo Nàìjíríà sórí ẹ̀dẹ̀ bòmí. tó lè dìbò bá bẹ́ẹ̀ privatize náà ṣe báwọn náà ni ó tún privatize rẹ̀ fún. ṣẹ́rí àtọ́kù mò ń sọ́sọ́ kí ṣẹ́rí ọ̀rọ̀ privatization àtọ́kù kàn bá fún wọn tán. tó àwọn nìkan ló ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá. ṣẹ́rí àtọ́kù kàn bá fún wọn tán. àwọn nìkan ló lè lówó tó lè fi rà á. there will be what we call price regulation. fún wa pé epo tá a dún sórí láti mọ̀ pé NNPC jáde pẹ̀lú price regulation. bẹ́ẹ̀ni. pé ní ìpínlẹ̀ Èkó bí wọ́n 480 something àti torí pé Èkó súnmọ́ dẹ́pọ̀ so àwọn tó ń gbé kun táǹkà ò ní lù jìnnà wá sí ìpínlẹ̀ Ondo Ògùn Ọ̀ṣun 500 so kò sí bá ṣe máa privatize ẹ̀ fún wọn price regulation ó sì máa wà tó yẹ pé wọ́n ò lè ta kọjá price. ó dà kí wá ní kí àwa mẹ̀kúnnù tó wà láàrin ìlú tí ọ̀rọ̀ 500 naira per litre tó ń pa lára báyìí kí wá la lè ṣe báyìí ṣe àbí ká gba ká mú pé ká kú máa tẹ̀síwájú ní ìpọ́njú àti ìyàwó nìṣó ni àbí kí ni. ṣẹ́rí àtọ́kùn torí ààrẹ tuntun báyìí bẹ́ẹ̀ni ó ń sọ̀rọ̀ pé kán ṣe palliative fún àwọn òṣìṣẹ́ ọba àwa táwa gbóṣìṣẹ́ ìjọba ń kọ́ níbo láti rí palliative tiwa. ṣẹ́rí àtọ́kùn ṣẹ́rí mistake tí ìjọba tó wà ń bẹ̀ ìtàn ṣe ni wípé ó yẹ kí wọ́n kọ́kọ́ jòkó kọ́kọ́ wo ohun ìgbáyégbádùn tí a kọ́kọ́ lè ṣe fún àwọn ará ìlú kí a tún sọ pé a fẹ́ yọ owó lórí epo mo wà lórí ètò kan mo sọ pé nígbà tí obìnrin bá ti lóyún ìgbà inú ti ra ẹrù ọmọ lẹ́wọ̀ òdìgbà tó bá bímọ tán àṣẹ mọ̀ ra pé ìfà ẹlòmíì á lọ wò bí ọkùnrin bí obìnrin kó mọ irú aṣọ bí ìbejì ẹlòmíì ò ní wò àdé àwọn tó pé ọkùnrin ọmọ kékeré lè wọ̀ obìnrin lè wọ̀ so bí ó ṣe yẹ kí ìjọba ìgbéyàwó kó yẹ kí ìjọba kí ó kọ́kọ́ gbé nìyẹn ohun tó lè ń du àwọn NSC àti ìṣòro pé ó yẹ kí ẹ̀kọ́ pè wá pé a fẹ́ yọ kínní wo kí lè rò pé a lè ṣe fún àwọn òṣìṣẹ́ àti ará ìlú pé ńgbà tí a bá yọ wọn ò ní ìmọ̀lára yẹn kò ní ìmọ̀lára jù ní ara wọn ohun tó wá bí NSC àti tí ìṣòro pé ó yẹ ká kọ́kọ́ ṣe eléyìí kí ẹ tó sọ wípé ẹyẹ owó òdìbò torí ìjọba ti kọ́kọ́ sí ìgbà yẹn kọ́kọ́ ti bọ́dà nìyẹn táàsì tí ìgbìyànjú táàsì ìdáko táàsì pébi lọ́dìdọ́dún lọ́jọ́. tí àwọn àgbẹ̀ òdìdó kó ọ̀rọ̀ pé à ń pa àwọn àgbẹ̀ ọ̀rọ̀ elder farmer classes tí ó gbòdì kan tí òfin lọ́nà Nàìjíríà so ó
ohun tí NSC àti TUC tó ń bínú sí ìjọba tó wà níbẹ̀ ní ẹ̀tọ́ pé ìjọba ṣe ń lọ dialogue tó ṣe ń jókòó ṣe mítì tí gómìnà ìgbésẹ̀ sọ pé àwọn òṣèré tó wá sí iléeṣẹ́ fún ọjọ́ méjì kìíní kan ṣùgbọ́n àwọn onípaṣẹ́ rí gẹ́gẹ́ bí ìbéèrè yìí bí a ṣe lè ṣe kí ó rọrùn fún gbogbo bí a jẹ́ òṣìṣẹ́ ìjọba o àbí tí a dá ní omi pé kí a ṣe palliative on transportation system mo rántí nígbà kan ní ìpínlẹ̀ Ondo gómìnà bí àdọ́bà mímíkò ó kọ ọkọ̀ kan síta ìfọwọ́ nígbà tí mo wà ń bàdàn ọkọ̀ yẹn wà ń ta ní abẹ́ gómìnà àná olóògbé Ajúmọ̀bí tí o kò sáré pé ọkọ̀ yẹn ló máa subsidize tí ọkọ̀ tí ló máa ọkọ̀ tó máa ń gbẹ̀rẹ̀ ní 200 ìyá máa gbẹ̀rẹ̀ ní 100 naira bí ọjọ́ òṣìṣẹ́ ìjọba o bí ọjọ́ aládàáni ẹ̀yìn tẹ̀lé ibi iṣẹ́ ọkọ̀ yẹn á lè máa gbé yín wá sí ibi iṣẹ́ period àkókò jẹ́ pé everyth àmọ́ ọlọ́lẹ̀ then èkejì ní pé ọ̀rọ̀ ní minimum wage ìyẹn ló ti pàtàkì o owó gbúdọ̀ lọ òkè fún àwọn òṣìṣẹ́ torí pé tí epo bá ti lọ òkè ẹni tó ta tòmátì apẹ̀rẹ̀ kan ní dání 500 á sọ fẹ́ pé ó ti di 1,500 pé iye owó ọkọ̀ tó fi ń kó ibi àwọn ẹ̀yẹ pé ó ti lọ òkè so tí a bá ń ṣe léyìn kíjọba kó tún wọ́n tẹ̀wọ̀n tó wà ní iléeṣẹ́ aládàáni o pé kò ń ṣe fọ́wọ́ òṣìṣẹ́ ìjọba nìkan o àwọn tó wà ní iléeṣẹ́ aládàáni kí gbogbo wọ̀nyí náà kí ó dẹrù dé ọ̀dọ̀ wọn kí ó má fi sí apá kan ṣùgbọ́n gbogbo wọ̀nyí náà fún ìgbà díẹ̀ náà ni. ẹ ṣe àlejò ojú ò ní tì yín gbogbo ẹ̀yin èèyàn lú ẹ rí i pé ọ̀rọ̀ tá a ti ń gbẹ̀kẹ́lẹ̀ látara ẹni pọ̀ kàn yín báyìí ó sì kan àwa náà torí bí epo bá ti wọ́n gbogbo nǹkan ni ó wọ́n àti gbélé ayé rọrùn gan lórílẹ̀‐èdè Nàìjíríà yóò wọ́n wọ́n láwọn orílẹ̀‐èdè kan gan pé epo lọ sókè lọ́dọ̀ wọn ṣé bẹ́ẹ̀ kọ́nù bí wọ́n ṣe rí ní ti Nàìjíríà ṣe rí ṣé bí ojú títì wọ́n ṣe rí ní ti Nàìjíríà ṣe rí tó bẹ́ẹ̀ lómi bá ti ń sọ̀rọ̀ lójú ojú òpó ayélujára yóò rò pọ́pọ́ lọ́hùn nìkan ni aráàlú náà tá a fi ń gbọ́ wọn náà fi ń gbọ́ ó ní kí ní kọ́ńtì tá a wà ń bí yìí ó ipe epo gan wọn ń bì ṣé bí iná ọba ṣe rí kọ́ńtì ló ṣe rí Nàìjíríà ṣé bí ojú títì ṣe rí kọ́ńtì tẹ̀ wà náà ló ṣe rí Nàìjíríà ẹ máa dáhùn ṣé bí ètò ààbò ṣe rí lọ́hùn ló wà ń bì ṣé bí ètò ìlera orílẹ̀-èdè bó ti rí lórí Nàìjíríà yóò dáa lọ́lọ́lọ́ wọ́n ní yóò sàn kì í jẹ́ kó lókùnrin òbínú kú àlejò wa ẹ kò látẹ̀ nǹkan o ẹ bá gba gbogbo ara lé lámọ̀ràn kó tó di pa máa lọ. àmọ̀ràn tí mo fẹ́ gba àwọn ará ni wípé títa ríro òun là ń kọlà o tí ó bá jiná tán á di oge o ẹ jẹ́ kí a ṣe sùúrù díẹ̀ o fún gbogbo kinní wọ̀nyí náà gẹ́gẹ́ bí ìjọba ti sọ kí o bá lè dá torí pé owó tó yẹ pé ó yẹ ká ti fi tún ọ̀nà wa ṣe owó jẹ́ pé ó yẹ ká ti fi tún ilé ẹ̀kọ́ ọmọ wa ṣe ìfàtẹ́bá dé ilé ẹ̀kọ́ mìíràn báyìí ẹ máa bèrè pé ṣé àwọn ewúrẹ́ ló kẹ́kọ̀ọ́ mẹ́ni àbí àwọn ọmọ ènìyàn tí ògiri ti wó tán táwọn lólùlé owó wọ̀nyí òun làwọn kan ń kó sápò láti ọdún lórí pé wọ́n sọ subsidy fún wa ọ̀nà tí ò da ẹlòmí báyìí táàmù òjò láwa yìí àdúgbò kejìlá pàkẹ́ mọ́tò sí táà fẹsẹ̀ ìwọ́n torí pé ọ̀nà ò da àwọn ẹlòmíì wọ́n máa ń rí máìlì 6-7 kan tó lé nínú o torí pé kò sómi ládùúgbò ẹlòmíì tí ẹlòmíì máa ń lọ ẹlẹ́kejì lọ ṣáàjì fóònù ní o torí pé kò sí ná so gbogbo kinní wọ̀nyí olùjọba sọ wípé wọ́n fẹ́ fi jẹ́ kí ayé kí ó dẹrùn fún gbogbo wa o ẹ jẹ́ kí a ní sùúrù á dára orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo wa ní ó dẹ̀ ṣe máa dára ẹ ṣe àtọ́kùn. àṣejì létí yìí ọmọ Ògúntóyè àlejò wa ti bá wa sọ pàtàkì ọ̀rọ̀ ó ní yóò dáa. bẹ́ẹ̀ ni yóò dé nígbàgbọ́ yín mo nígbàgbọ́. gbogbo ara alẹ́ wọ́n ní yóò dáa o ẹ já kó lábala tá a wà yìí ká kan lu abala tó kàn ojú òní wa ti o à ń padà bọ̀.